Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá tuntun. Òní ọjọ́ Ẹtì ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 2025. Àkòrí: tẹ̀síwájú ní iṣẹ́ rere. Ìwé orin 2:1-5. Gbà Jésù dé láti fèrè fún wa. Ẹ̀kọ́ àkọ́sórí: àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó fi ara balẹ̀ wá. Ìwé Hébérù 11 ẹsẹ̀ 6. Bíbélì kíkà: ìwé ìhìnrere Máàkù 10 ẹsẹ̀ 23 dé ẹsẹ̀ 29. Jésù sì wò yíká, ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé yóò ti ṣòro tó fún àwọn tí ó lé ọrọ̀ láti wọ ìjọba Ọlọ́run. Ẹnu sì ya àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀. Ṣùgbọ́n Jésù tún dáhùn wí fún wọn pé ẹ̀yin ọmọ, yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ọrọ̀ láti wọ ìjọba Ọlọ́run. Ó rọrùn fún ìbákasíẹ láti wọ ojú abẹ́rẹ́ jù fún ọlọ́rọ̀ láti wọ ìjọba Ọlọ́run lọ. Ẹnu sì ya wọ́n rékọjá, wọ́n sì ń bá ara wọn sọ wípé ǹjẹ́ ta ni ó ha lè là? Jésù sì wò wọ́n wípé ènìyàn èyí kò lè ṣeé ṣe fún, ṣùgbọ́n kì í ṣe fún Ọlọ́run, nítorí ohun gbogbo ni ṣíṣe fún Ọlọ́run. Nígbà náà ni Pétérù bẹ̀rẹ̀ sí wí fún un pé, wò ó, àwa ti fi gbogbo nǹkan sílẹ̀, àwa sì ti ń tọ̀ ọ́ lẹ́yìn. Jésù sì dáhùn, ó wí pé, lóòótọ́ ni mo wí fún yín, kò sí ẹni tí ó fi ilé sílẹ̀, tàbí arákùnrin, tàbí arábìnrin, tàbí bàbá, tàbí ìyá, tàbí aya, tàbí ọmọ, tàbí ilé, nítorí mi àti nítorí ìhìnrere, ṣùgbọ́n nísinsìnyí ní ayé yìí òun ó sì gba ọgọgọ́rùn-ún ilé àti arákùnrin àti arábìnrin àti ìyá àti ọmọ àti ilẹ̀ pẹ̀lú inúnibíni àti ní ayé tí ń bọ̀ ìyè àìnípẹ̀kun. Ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn tí ó ṣíwájú ni yóò kẹ́yìn, àwọn tí ó kẹ́yìn ni yóò sì ṣíwájú. Ẹ̀kọ́: ọ̀pọ̀ ènìyàn ni wọ́n ti fi ara wọn sínú ewu nítorí tí wọ́n fẹ́ tẹ̀lé Jésù. Ọlọ́run pàṣẹ fún Ábúráhámù ní Jẹ́nẹ́sísì 12 ẹsẹ̀ 1 pé kó fi orílẹ̀-èdè rẹ̀ àti ìdílé rẹ̀ sílẹ̀, kí ó lọ sí ilẹ̀ tí yóò fi hàn án. Èyí jẹ́ ọ̀nà láti gé kúrò nínú gbogbo àwọn ohun tí ó lè dí i lọ́wọ́. Ìpè yìí dàbí ẹni pé ó pè é fún ènìyàn lásán, ṣùgbọ́n Ábúráhámù gbọ́, ó sì fara mọ́. Ìyẹn ló mú kí àǹfààní rẹ̀ di ìtàn ayérayé tí à ń rí títí di òní. Pétérù gẹ́gẹ́ bí agbẹnusọ fún àwọn ọmọ ẹ̀yìn bẹ̀rẹ̀ sí í sọ àníyàn rẹ̀ nípa àwọn tí wọ́n ti fi gbogbo ohun sílẹ̀ nítorí Jésù, wípé kí ni ìrètí àti èrè wọn. Ṣùgbọ́n Jésù, ẹni tí ó mọ gbogbo ọkàn ènìyàn, mọ ohun tí Pétérù fẹ́ sọ ṣáájú. Ó fìdí rẹ̀ múlẹ̀ pé ẹni tí ó bá fi ohun gbogbo sílẹ̀ nítorí ìjọba Ọlọ́run yóò gba ìdá ọgọ́rùn-ún padà ní ayé yìí pẹ̀lú àti ní ayé tí ń bọ̀ ìyè àìnípẹ̀kun. Kò sí iṣẹ́ rere tí a ṣe nítorí ìfẹ́ Jésù tí kò ní èrè. Ìfihàn 22 ẹsẹ̀ 12. Ọlọ́run ni olùṣẹ̀san, tí ń ṣe ẹ̀san fún àwọn tí ó fi ara balẹ̀ wá. Ìwé Hébérù 11 ẹsẹ̀ 6. Bó tilẹ̀ jẹ́ pé òpópónà lè má dán, ìparí rẹ̀ dára, ó sì kún fún ògo. Tẹ̀síwájú nínú iṣẹ́ rere rẹ. Ẹ̀kọ́ àmúrelé: Ọlọ́run nìkan ni olùṣẹ̀san fún àwọn tó bá farabalẹ̀ wá. Àdúrà: Jésù, fún mi ní oore ọ̀fẹ́ láti sìn ọ́ pẹ̀lú ìtara. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.